aṣọ yìí ti bẹ̀rẹ̀ yẹrí bó ṣe ń lọ. bí ẹ̀sà yìí bó ṣe tóbi tó gbọ́ba ní òun yí ṣọlọ yípo ẹ̀ ni. fáfàní ẹ̀yin èèyàn wa nílé lóko lájò ẹ máa bá a subscribe sórí àwọn channel wa Lutas TVC lórí YouTube bákan náà lórí TikTok Lutas TVC Tàlàbí lórí Instagram àti Facebook ẹ máa bá a share kẹ́ máa like ẹ̀. ìlú Igbesa màlẹ́ láṣìwà níbi tí gbọ́ba níyì tó ti ń ṣeré ọdún. eégún apàṣẹ ọ̀jẹ̀ ti ìlú Igbesa. sọrí pé eégún gbọ́ba níyì eégún tó ń ṣeré gidi ni. eégún eléré pọ̀ nílùú Igbesa màlẹ́. a ti mú oríṣiríṣi eégún wá láti ìlú Igbesa màlẹ́ ń bí nínú ọdún eégún atáǹṣe lọ́wọ́ yìí sọrí pé ogun wọn ló mèrè ṣe. eégún tá a bá fi gbé jáde nílé iṣẹ́ wa eégún tó débẹ̀ ni. gbígbọ́ba ní ìbò ṣe ń ṣeré bẹ́ẹ̀ láriwo ń ta kùlà. oríjókòó ní gbọ́ba ní ìtúnwà yìí ẹ̀ tún wo àrà tó fẹ́ fi yí aṣọ eléyìí. ṣé ẹ rí i pé àràǹbarà ní eégún yìí fi ń yíṣọ. tí a tún rí ohun tó gbé ọ̀dọ́ lẹ́dà ọ̀dọ́ tapolin iwájú olóyè Ìsá Ọ̀gá bàbá àsàlẹ̀ ọ̀jẹ̀ ti ìlú Igbesa nígbàbá ní ìwà ìtàn ti ń fún lówó wọn ní ọgbà àjẹmọ́nú lélẹ́yìí. yẹrí lẹ́dà tó gbé yìí òun ló ti fẹ́ yí òun lẹ̀ ń wò yìí bó ṣe tíìkì pọ̀pọ̀rọ̀ tó ara eléyìí tún ga ó gàgà ara ṣẹ́rí bó ti yí bó ṣe tíìkì pọ̀pọ̀rọ̀ ó yí ariwo ta. àwọn kankan náà tún ń fi ẹni so mọ́lẹ̀ yìí
àwọn àrà kan ní bàbá ní máa tún dá níbẹ̀ wọ́n ti ń tú ẹni o. ẹ jẹ́ ká wo àrà tí bàbá ní máa dá ń bí o. ó ti hu igi bí àgbélébù tán ta aṣọ mọ́ òun ló ti hu yìí o. ẹ já wo àrà tó fẹ́ fi dá o. tí a ti rí ohun tí bàbá ní ìtúndà. àdídán tó pa. kò jọ dàńṣíkí kò jọ kan tó gbé sórí nínú aṣọ àgbélébùú òun lẹ́rí tó ń yí yìí o. tẹ́ bá wo aṣọ tó yí yìí bó ṣe gbẹ pẹ́ẹ́lí kò jọ jàrà bí àkójọ kọ́ṣẹ́ rí aṣọ yìí ló ti yí sí ẹ̀ṣọ́ yìí. lẹ́yìn náà ó ti gbé agbádá sórí padà. àrà míì náà tún dá yìí o. àwọn ni ṣóńṣó là ń wò yìí. kírètì ọtí iná gbé tì í. àbáwá olóyè yìí ṣàgá wọ́n dúró ti eégún wọn ní kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. ṣe àríbi tó dúró sí orí irin méjì ṣoṣo ló dúró sí. ẹsẹ̀ kan lọ́tún kan lósì ibẹ̀ ló wà tó ti ń yíṣọ yìí. àwọn àrà oríṣiríṣi ní bàbá níyì ló ń dá lọ́jọ́ tèmi. olúwa àtàlà olúwa àbọ̀ríjì bọ́bí ṣùgbọ́lúwo. apàṣẹ fẹ́kù yìí láyọ̀ kó ṣeré. ó ti bọ̀ lóyà ilẹ̀ lọ́mọlọ́dẹ̀ yìí dàgbà. ilẹ̀ lọ́mọlọ́dẹ̀ yìí dàgbà. eré ni bàbá níyì àrà tó dá lọ́dún yìí níwòye mi ìwádà ètò jù báyìí lọ. eégún yìí ó ṣeré gidi. nǹkan kan ló tún wà ń bí o. bàbá ní ìlú ẹ̀rí tí bàbá ní ìwí ẹ gbọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ń jí sọ fún yín. olójú òun rọ̀ kò ì dá ẹni kò tó tàná tí ìmọ̀gbà tí tèmi máa dá gbogbo eré tó ń sì ń ṣe bọ̀ òun ò tí dúró. aṣọ ló ń yí lọ́wọ́ yìí wọ́n tún ti kẹ́ ní kúrò lára nǹkan kan. eré ń bẹ lè ní àṣedòru ní ìjà aláwọ̀ gbọ́dọ̀ jà. báyìí gún ṣe máa ń sọ nìyẹn mo yá lọ́wọ́. bàbá ní ìlú ti gbé aṣọ mi sórí.
home man or something. Ṣé ìṣe kó mo ti sọ ìlú? Àwọn tó fẹ́ sanwó aṣọ yẹn ni. Àwọn ló ní aṣọ eléyìí. Wọ́n ní àwọn tó ní aṣọ àwọn ló ń sanwó ẹ̀ yìí. Wọ́n máa jíṣẹ́ fún kábíyèsí. Wọ́n ní wọ́n á jíṣẹ́ ńlé fún kábíyèsí onígbóko. Padà sínú sáàkù. Padà sínú sáàkù yẹn. Bẹ́ẹ̀ ń gbọ́ inú sáàkù yẹn ni kó dúró kó ti ṣeré fún wọn wàán. Yẹ́rí pé wọ́n bà ká. Ó ti mẹ́ta ẹni tí náà wọ́n yàn dá. Ohun tó kàn sílẹ̀ yìí òun ni gbọ́ba ní ìtí ń gun orí ẹ̀ lọ yìí. Bàbá ní ìlú ti wà lókè ibi tí wọ́n kan bíi pẹpẹ fún yìí. Aṣọ mi ló ti gbé sórí lókè lọ́hùn yìí. Lórí òkè ló ti ń yí aṣọ yìí o. Ariwo ta ibi tí gbọ́ba níyì tó ti ń ṣeré lórí òkè. Bó ṣe ń yí aṣọ ìṣẹ́sọ̀ bẹ́ẹ̀ ló ń yí sójú. Bọ́ba ní eré yìí pọ̀. Lórí òkè ṣòkòtò ìjà ló wà lórí ẹ̀ yìí. Ṣòkòtò ìjà ilé ló ń le lórí pẹpẹ lókè. Àrà gidi lélẹ̀ yàrá ńlá ni. Lórí òkè ló ti gbé egudu sórí. Ó tún wọ ṣòkòtò ìjà lórí òkè ńbẹ̀. Bọ́ba ní òkú ewu òun náà ń pàwòdì apàṣẹ ọ̀jẹ̀ ẹ̀kú ewu náà ń pàwòdì kábíyèsí onígbòkó ẹ̀kú ewu náà ń pàwòdì o. Bọ́ba ní ti di alábala lórí pẹpẹ báyìí.
ṣe rí i pé eré gidi ni gbọ́ba ní ìṣe lénìí, eré má lè gbàgbé ni eégún gbọ́ba níyì ní eré tó ṣe nílùú Igbesa lénìí. tó bá ń sọ̀rọ̀ àwọn eégún tó ń pidán tó ń ṣeré nílùú Igbesa wọ́n dárúkọ gbọ́ba níyì mọ́. apàṣẹ ọ̀jẹ̀ ẹ kú ọdún o, ẹ kú ìnáwó, ẹ nífẹ̀ẹ́ lè ṣàṣemọ́, àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí. kábíyèsí onígbòkú ẹ mà kú ọdún o, ẹ kú ìyèdún. lẹ́yìn tí gbọ́ba níyì ti di alábala, ó ti wọlé, àwọn eégún tó tún ṣeré lẹ̀ ń wò yìí. alágẹmọ abìjówìnì ló jáde yìí, alágẹmọ ti gbọ́ba níyì. ìlú Igbesa la wà lọ́jọ́ tèmi tá a ti ń ṣọdún eégún. alágẹmọ ló ti ń yí ẹní yìí, ojú iṣẹ́ sọ. ẹ̀rí pé Odun ti ń yí ẹní náà sójú padà, ara gidi ni. lẹ́yìn tí alágẹmọ ṣeré tó wọlé, ẹkùn ló jáde yìí. ẹkùn eléyìí lọ pọ́n òkè ni o. ẹkùn kan ló já ẹkùn bọ́ọ̀yì o, ìjà bẹ̀rẹ̀. ká ní ẹkùn àti àmọ̀tẹ́kùn, ṣe rí bó ṣe ń lọ. nínú ẹkùn àti àmọ̀tẹ́kùn, a máa mọ̀ tí ó lè jà jù àbí tó lè para wọn náà méjèèjì. ajá dúdú lẹ̀ ń wò yìí. náà eégún agboolé gbọ́ba níyì.
ti di bó lọ yá mi. lórúkọ aláṣẹ apàṣẹ iléeṣẹ́ wa Lutas Films Record International agbáṣà ní gbogbo àgbáyé káfàtà oníṣàngó ló jáde yìí. gbogbo àwọn fọ́nrán fídíò yìí ṣùwà lórí fídíò CD fáǹfààní ẹ̀yin tẹ́ máa ń ra fídíò CD. bákan náà gbogbo ẹ̀ pátá ló wà lórí YouTube channel wa Lutas TVC. ẹ subscribe sí kẹ́ máa ríran wò gbogbo ìlú káàkiri tó ti ń ṣèṣẹ̀ṣe nílẹ̀ káàárọ̀ oòjíire. bákan náà lórí Instagram, Facebook Lutas TV tàlàbí orí TikTok Lutas TVC. a fẹ́ máa lọ lénìí ká padà níjọ́ míì. a nílò lọ ẹja tó lọ tí ò dé núbú, a nílò lọ kọ̀ọ̀kọ̀ tó lọ tí ò délẹ̀ odò. tá a bá lọ lénìí a tún padà nínú fọ́nrán míì. Ire o.